mo dé lóde tòní o. Mo kí gbogbo wa pé a kú déédéé wòyí, a kú kó lè dà tàjọ ń bá káàkiri. Mo kí yín pé ẹ kú ojúmọ́ o, ẹ káàsán, bẹ́ẹ̀ ni ẹ káalẹ́ níbi gbogbo yòówù ẹ ti ń gbọ́ mi lọ́jọ́ ti tòní. Mo wá ń kí yín káàbọ̀ sórí ìkànnì OJB TV níbi tí a ti ń gbàràdá tá a fi ń jẹ́ àrà bàbá àrà. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì, mo kí yín káàbọ̀ sórí ètò ìlera ẹ̀dá. Ìlera ẹ̀dá, ètò kan tá a fi ń sọ nípa ohun tó ń bá wa wọ̀yá àjà lágọ̀ọ́ ara wa, nípa ti tẹ̀mí àti nípa ti tara. Aṣiwaju Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́, ọmọ òṣónú ilé ògbálọ̀, ọmọ lásà òbómi tútù rẹ̀ ẹ̀là òjé, ọmọ oyè tẹ́bí arídìí ogológun ọ̀kàkà mójóbi mí yangiyangi. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí pé orí ètò ìlera ẹ̀dá òun la wà. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Barrett Herbal Life Product Company, àwọn lónígbọ̀wọ́ ètò ìlera ẹ̀dá. Ọ̀nà ni pé ká máa mú tuntun wá fún yín ní ìlànà ewé àtegbò ní gbogbo ọjọ́ mẹ́jọ. Barrett Herbal Life Product Company, àwọn náà ṣe gbòógì Barrett Herbal Boutique Pump, ìpara ayọ̀dí, ìpara tí àwọn obìnrin aláfẹ́, àwọn onísọ̀mọ̀rí tí wọ́n fi ń gbèdì wọn lárugẹ. Ìpara tí wọ́n fi ń yọ̀dí tí ó yẹ pé kì í mú ní kàbùkù, ìpara tó jẹ́ pé kìkì ẹwà ni wọ́n fi gbèdì ló fi ń mú bàgọ́ ara ẹ̀dá ènìyàn. Mo ti ń sọ kinní kan ṣáájú, mo ní bá a bá fi wọnú ọdún tuntun 2024 láṣẹ tèdùmàrè, abala ètò kan máa ṣẹlẹ̀ lórí gbogbo ètò tí n bá ń tukọ̀ rẹ̀, léyìí tí mo pè ní Ademeto and his friend. Ademeto àtàwọn ọ̀rẹ́ ẹ̀, kí ni nǹkan tó pa wọ́n pọ̀, bó o la ṣe rìn, níbo la bá dé, níbo la ti bẹ̀rẹ̀. Tó ìtẹ́mọ̀ gbọ́ lórí abala ètò Ademeto and his friend òun rèé. Ọjọ́ kẹjọ January 8 ni ó máa fìdí múlẹ̀ lórí àwọn ètò gbogbo tẹ́ bá ti ń gbọ́, yálà lórí rédíò OJB tàbí lórí àtẹ ìkànnì ìròyìn OJB News, lẹ́yìn tí ó ti lùgbòrò pa tẹ́ ẹ ti ń gbọ́, tẹ́ ẹ ti ń lọ kà. Ẹ má bá wa kàn sórí àtẹ ojbnews.com.ng. ìròyìn ọlọ́kan òjọ̀kan nípa eré ìdárayá, ìròyìn àwùjọ, ìròyìn àgbáyé àtàwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìírí yòówù lẹ́mọ̀ bá pàdé tẹ́ ẹ bá ti ń kà á.
Ademeto and his friend mo fi sọrí ayẹyẹ ọjọ́ ìbí mi ní March 24 lọ́dún 2024 gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ ní gbogbo ìgbà. Ǹjẹ́ wọ́n ní bí a bá dòde eré a sì mọ̀ ṣeré, bá ti wá dòde iṣẹ́ báyìí iṣẹ́ lókùtà fẹ́ yàn láàyò lọ́jọ́ ti tòní. Kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò ìlera ẹ̀dá lọ́jọ́ ti tòní? Ó náà ni pé egbògi tá a fúnra wa àti ń tá a sọ ò ní bí obìnrin bá wá ṣe wàhálà tó ṣe kùrù kẹ̀kẹ́ tó sì lóyún, bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n tọ́nà ọba òkè tó fi ṣe nírọ̀rùn fún, ṣùgbọ́n àwọn ìrìn àjò oṣù kìíní sóṣù kẹsàn-án tí òǹkà tí ó mọ̀ sí kẹwàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìrìn àjò tó léwu ni. Nínú ẹ̀ ó ń ta mí, ó ń ro mí, ẹ̀gbẹ́ kan ló sá sí lénìí, ẹ̀gbẹ́ kejì ló wọ́ sí lọ́jọ́ ọ̀tọ̀la. Nínú ẹ̀ náà ló wà, ṣùgbọ́n nǹkan kan tún sábà máa ṣẹlẹ̀ fáwọn lóyún. Yálà àkókò kan wà bóyá oyún ò wá yíra padà, ó ti ṣàkíyèsí pé ó doṣù kìíní, oṣù kejì, ìkẹta, ṣùgbọ́n oyún gbọ́nu lé oṣù kẹrin, ìkarùn-ún débi ìkẹfà. Oyún ọ̀hún ò wá yíra padà, kò búra sí i, ló ṣe ń dàbí pé ó tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ lóyún ni. Àwọn àgbo kan wà tó jẹ́ pé àwọn bàbá ńlá wa máa ń ṣe. Wọ́n á ní bóyún ò bá ti yíra padà níkùn ò lóyún. Kì í ṣe lásán, ó láwọn nǹkan kan tó ń fà á. Yálà ohun tí ìbá wá fà á bóyá látara nǹkan tó ń jẹ ni, tàbí ó jẹ́ nǹkan kan míì tó sápamọ́ nípele ti tẹ̀mí léyìí tí ó ṣókùnkùn. Kódà obìnrin míì àti ẹ̀ ti gba ilé ìwòsàn lọ, yóò ti lọ ya skáànì, wọ́n wá mọ̀ sọ pé oyún yìí ò yí papọ̀ yíra padà, ìgbà ni kinní kan ni, nǹkan kan ni kò ṣe. Bó o bá wá jọmọ àgbà tí o ti máa ń wètò ìlera ẹ̀dá pẹ̀lú Aṣiwaju Olalekan Akanji Ademeto, fọkàn rẹ balẹ̀. Lónìí tá a fẹ́ fún yín àwọn egbòogi tí a lè lò sóyún tí ò bá yíra padà. Ọ̀tọ̀ nìkan lóyún ń bu o, bóyún bá ń bu ọ̀tọ̀ ni eléyìí a mọ̀ sọ́n pa rẹ̀ tó bá dọjọ́ ọjọ́ míì. Ṣùgbọ́n oyún tí ò yíra padà, tí ò kúrò lóṣù kan, oṣù méjì, tóyún sì ti doṣù bíi 6, òun la fẹ́ gbé yẹ̀wò. Ó ní nǹkan tá a fẹ́ fún wa léyìí tí a lè fi ṣàyípadà rẹ̀ gẹ́gẹ́ bí agbára táwọn t'Olódùmarè tó fi jíǹkí ìran Yorùbá pẹ̀lú iṣẹ́ ìwádìí àwọn baba ńlá wa. Kí ni nǹkan tá a lọ wá? Ìwọ tó o bá tí ì ṣetán, ẹ lọ mú gègé bí mo ṣe máa ń sọ. Ẹ jẹ́ n sọ nǹkan ṣáájú fún yín lásìkò tẹ́ fi ń wá gègé yìí. Ò ní pé kùrùsẹ́ báyìí òun ló máa ń mú orí oníṣẹ́ yá. Ẹ máa bá wa sí àwọn prógráàmù wa yìí látòrí ìkànnì OJB TV Yorùbá. A fi kalẹ̀ sórí àtẹ wa tá a pè ní ojbtv.com.ng. Àwòtúnwòrán lẹ́ẹ̀mọ́ wò lórí ìkànnì amóhùnmáwòrán wa tá a fi kalẹ̀ sí ojbtv.com.ng. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ máa kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ máa ṣíà ẹ̀, torí bí ò bá wúlò fún ọ yóò padà wúlò fẹ́lòmíì. Torí ẹ̀ ni ẹ máa fi ṣíà ẹ̀, torí ìta rò pé ò ní wúlò lọ́jọ́ tòní ó lè padà wá dọjọ́ ọ̀la kó wúlò fún wọn náà. Torí ẹ̀ ẹ máa bá wa sí àwọn ètò wa.
kẹ̀sì máa kọ́mẹ́ǹtì. A wà lórí Instagram, lórí TikTok, lórí Facebook àti gbogbo ìkànnì ayélujára pátápátá. Kí ni nǹkan tá a wá? Ó ní pé a lọ wá olú ọ̀gán. Ẹ tòlú ọ̀gán yìí, ẹ ṣèyún léní. Ẹ wá ewé iná funfun, ẹ ṣe léjì. Ẹlẹ́ẹ̀kẹta abẹ̀ ni pé ògìrì. Ètò wá jẹ́ ẹ̀kẹrin, onẹja òjìjí. Àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí, tẹ́ ẹ bá ti wá wọn, á kó wọn jọ sójú ọlọ tàbí kẹ́ ẹ kó sínú odó ẹ̀gún. Kẹ́ ẹ gún dáadáa. Bó bá jẹ́ pé lílọ̀ náà ni, ẹ lọ̀ lálọ̀ ọ̀lọ̀ tún lọ̀. Tá a bá ti wá lọ̀, á wá kó. A lè kó sínú kọ̀ǹjọ̀. Á wá gbé pamọ́ síbi ojú àrò. Àmọ́ tátiná yóò wà lókè. Ooru iná yóò mọ yá sí ní gbogbo ìgbà. Á fi síbẹ̀ fún odidi ọjọ́ 7. A rí i pé ojú àrò tá a ti ń dáná ní gbogbo ìgbà ni. Tá a bá ti wá ṣe eléyìí, tó bá ti dẹ̀yìn ọjọ́ 7, á wá mú lóbìnrin lọ́wọ́. Yóò máa ṣe kíni? Yóò máa bùjẹ díẹ̀díẹ̀. Kò níye gbèdéke. Tó bá bùjẹ láàárọ̀, kó bùjẹ lọ́sàn-án. Bó bá tún fẹ́ sùn, kó máa bùjẹ. Tó bá ti wá ń lò ó láàrin ijọ́ 3, ló bá dẹ̀yìn ijọ́ 3 péré, kẹ́yìn ó lọ ṣàyẹ̀wò. Àyípadà ó ti bóyìn. Kódà kò tiẹ̀ dìgbà tó bá ń ṣàyẹ̀wò, torí pé òun náà ti mọ̀ rí pé oyún tí ò yíra padà yóò ti mọ tawọ́ tasẹ̀ níkùn alábìàmọ. Iṣẹ́ ńlá, iṣẹ́ ìwádìí àwọn bàbá ńlá wa ni, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín. Màá mọ̀ ní ẹni bá sọ pé owó ò tẹ́rù, ẹ sọ fún pé ìwọ̀nba tí ó fi tanná òun ló mú dání. Olalekan Akanji ikọ́, Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́. Mo sọ nǹkan kan ṣáájú. Iléeṣẹ́ Barrett Herbal Life Product Company lónígbọ̀wọ́ ètò. Barrett Herbal Boutique Pump lègbòogi tí wọ́n ń ṣe. Egbòogi Barrett Herbal Boutique Pump yìí wọ́n fi ń ṣèdí lọ́jọ́. Gbogbo ọmọbìnrin, ìwọ ìyáálé létí díẹ̀ pẹlẹbẹ, wọ́n náà máa lò ó. Tó o bá ti rà lénìí, rí i pé láàrin ọ̀sẹ̀ 4 ìdí rẹ̀ ó lòwúra, yóò yàtọ̀. Eléyìí wá kọjá tá à ń lò tí yóò mọ dà wá láàmú. Kò sí tó jọ, ẹ fọkàn balẹ̀. Torí ẹ̀ máa mọ̀ sọ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ń bá pàdé lórí ìkànnì OJB TV, ìbáà ṣe lórí rédíò wa ni, àgàgà tá a bá wá ń ṣètò ìlera ẹ̀dá, gbogbo ohun tá a ti fún yín, nǹkan tá a ti lò, tá a ti jẹ́rìí ẹ̀ ni, tó sì ṣiṣẹ́ tí ò mú ewu kankan lọ́wọ́. Tó kò jẹ́ bó ṣe jẹ́ lórí ètò lọ́jọ́ ti tòní o. Agbe mi ṣe tán, agbe mi ń relé o. Àlùkò mi ṣe tán ń ròde ìkosùn. Lékèlékè mi ṣe tán ń ròde ìkẹfun níní. Aṣiwaju Olalekan Akanji ikọ́, Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́. Bó ń relé bàbá tó bí mi lọ́mọ, kí n lè bá padà wá níjọ́ mi lọ́jọ́ rẹ̀. Tó àìsàn àrùn kò ní fi lé gbogbo wa ṣebùgbé láṣẹ Èdùmàrè. Ire o, ire kàbìtì.